Òṣèré orí ìtàgé ilẹ̀ wa yún Mercy Aigbe ó mà ti pariwo síta. Gbogbo yín náà lè rántí pé Mercy Aigbe ó pàdánù ìyá rẹ̀ eyín ní bí oṣù bíi 2 sí 3 sẹ́yìn. Ó tún ti wá sọ̀rọ̀, ó ti padà ṣàlàyé bí àwọn ó ṣe ṣe ìsìnkú ìyá àwọn. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn ni wọ́n ti ń bá kẹ́dùn màmá rẹ̀ eléyìí tó jáde láyé. Ó máa ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn. Gẹ́gẹ́ bí Mercy Aigbe ṣe sọ, ó ní on the 29 inú oṣù November tá a wà yìí, náà ni ó ṣe ìsìnkú ìyá Mercy Aigbe Grace Aigbe. Ẹ̀yin òyìn olólùfẹ́ wa, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin onẹ́jọ́ ẹ bá tẹ subscribe button, ẹ ti mọ̀ pé oṣù bàbà tá a dé yìí, àwọn ìjàmbá ńláńlá ló máa ń sábà ṣẹlẹ̀ ńbẹ̀. Ìkankan ńbẹ̀ kò mà ní wọlé tọ̀ wá, kò ní wọlé tọ ẹbí wa, kò ní wọlé tọ ara wa. Ẹ bá tẹ subscribe button ẹ̀yin sórí YouTube channel yìí. Ẹ wá lọ sí comment section náà, ẹ tẹ RIP fún ìyá Mercy Aigbe eléyìí tó ti dolóògbé, tó ti papòdà, tó ti dẹni àná. A bá Mercy Aigbe, a bá kẹ́dùn ìyá rẹ̀ eléyìí tó lọ.